torí láti kékeré mi ni mo ti máa ń rí àwọn àpẹẹrẹ kọ̀ọ̀kan débi pé tí bá wà lójú àlá mi tí bá ń sùn màmá lálàá pé mò ń jáwé fèèyàn wá egbò fèèyàn lójú àlá tí màá máa tọ́jú àwọn èyí. Èyí lè jẹ́ wòlíì, èyí lè jẹ́ àáfà, èyí lè jẹ́ kíní. Mo ti fi tẹ́lẹ̀ dà mí fẹ́ gbé mi lọ, ẹ jẹ́ kí n lọ bẹ̀. Ìgbà tó jẹ́ pé àdúrà kan àti Elédùmarè kan náà là ń ké pè. Ẹni tí ò gbọ́ alẹ́ lóye èèyàn láàárín ifá lọ́wọ́ pẹ̀lẹ́ kùrọ̀ torí gbogbo iṣẹ́ tí ẹ̀ bá ń ṣe láyé kó fi inú mímọ́ bó bá ṣe wòlíì ẹ̀ bá ṣàlàáfà kó fi inú mímọ́ àti ọkàn kan kó máa fi tẹ̀lé kan tó bá ti rìn sí láyé. Ó rí inú, ó rí òde, ó rí ọ̀tún, ó rí òsì. Nǹkan tí fà ọ̀kan lè rí ni kò lè sọ pé ọjọ́ bá nìyẹn máa kú, kò tún pé ọjọ́ bá nìyẹn máa jí. Tí orí bá ń fọyàn, ewé wà Akíntọ́lá adáre wà Akíntọ́lá tẹ̀wé yìí, iṣẹ́ tó ṣe pọ̀ gan. Bọ̀tà wá kà pípé ewé ni. Oríjìnà ọ̀sán yìí, tá a fẹ́ bẹ̀rẹ̀ tó pẹ̀lú oríjìnà ọ̀sán yìí. A lọ sí mọ́sálásí, a lọ kírun, a lọ ṣọ́ọ̀ṣì, a lọ gbàdúrà. Tí yóò gbáwò yẹn bó wo ni. Yóò lọ ṣọ́ọ̀ṣì, yóò lọ gbàdúrà, yóò lọ sí mọ́sálásí, yóò lọ kírun. Bí àwọn ènìyàn ṣe jẹ́ lọ́nà ṣe jẹ́ torí pé kí ni òjíṣẹ́ Ọlọ́run kan. Tí nǹkan bá yí, kì í ṣe gbogbo ẹ̀ làwọn ayé ṣe o, àfọ́fà ó pọ̀ o. Especially àwọn ọkùnrin, ìwọ tó jẹ́ pé àbí lórí ọ̀rọ̀ ẹnu ìlásán gan, ìyẹn ti bẹ̀ níṣòro. Lórí ìrànlọ́wọ́ ìtí ẹ̀rọ ìrànlọ́wọ́ ìyẹn ti bẹ̀ níṣòro. Ẹ tí sóòkì bá mú tó bá gbé débi bó kò ṣe jẹ́ tọ́lọ́ débi aláìsàn ọpọlọ. Ẹni sí ìwòsàn. Bẹ́ẹ̀ni, ẹni kó wá ìyẹ́ agbe, ìyẹ́ agbe, Ìyẹ́ agbe. ìyẹ́ àlùkò, Ìyá àlùkò.